A kú dédé àsìkò yìí ẹ̀yin ìyá àti bàbá wa nílé lóko lájò lẹ́yìn odi ní gbogbo ibikíbi tí Ọlọ́run ọba tó bá ti fún yín láǹfààní láti máa gbọ́ èmi ọmọ yín Williams Olúwatósìn ọmọ Ògúnbíyì. Ibikíbi tí Ọlọ́run bá ti fún yín láǹfààní láti máa gbọ́ ohùn ẹnu mi, mo kí yín pé kí ẹ dákun kí ẹ wá nǹkan fìdílé tàbí kí ẹ fìdílé nǹkan, torí pé ọ̀rọ̀ máa gbé ọ̀rọ̀ mi láṣálẹ́ yìí kó lè má ju 10 minutes lọ gẹ́gẹ́ bí mo ṣe plan. Ó ní àwọn ọ́díò àti fídíò kan tí mo fẹ́ play fún yín lálẹ́ yìí tí mo fẹ́ jẹ́ kẹ́ mọ̀ pé Ọlọ́run ò lè ṣe kó má fi àwọn ẹni tó bá kẹ̀yìn síṣẹ́ kó má fi wọ́n ṣe ẹlẹ́yà. Ẹ wo arákùnrin kan wà tí gbogbo wa tí a ti mọ̀ tí wọ́n dórí social media bóyá ká sọ pé last year tí àwọn náà bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀. Wọ́n fi ọ̀rọ̀ Yorùbá nation bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí ẹ ti ṣe mọ̀ pé àwọn èèyàn nísìnyí ẹnikẹ́ni tó bá fẹ́ jẹ́ kí ayé kọjú sóhun kí ayé wo nǹkan tóhun ṣe tàbí kí ayé tẹ́tí sí nǹkan tóhun gbọ́ tó dẹ̀ jẹ́ ní táyé ò tí mọ̀ tẹ́lẹ̀ àfi kó já lára ọ̀rọ̀ Yorùbá nation. Arákùnrin kan wà nílùú Amẹ́ríkà tó jẹ́ wípé Yorùbá nation ló fi bẹ̀rẹ̀, wọ́n fi gain attention àwọn ọmọ Yorùbá. Kọ́lọ́run Elédùmarè kó máa ṣọ́ wa, kọ́lọ́run Elédùmarè kó máa dáàbò ẹ̀bò wa. Ẹ sọ pé must be Ọlọ́run á máa dáàbò bò ẹ́. Ẹ sọ pé must be Ọlọ́run ò ní fi ẹ́ sílẹ̀. Ẹ sọ pé must be ò ní ṣubú dànù. Tẹ́ bá ti bá mi ṣàdúrà ìtàn sí comment section kẹ́ wá bá mi share program kó lọ viral. Ṣé rí nígbà míì wà ọ̀tá a máa ṣe bí ọ̀rẹ́ láti fi gain attention. Fídíò tí mo fẹ́ play fún yín, nígbà tí mo wo fídíò ìtàn mo káwọ́ sórí pé hey, Yorùbá ti kó ọmọ àparò sábẹ́. Arákùnrin yìí wọ́n ṣe bẹ́ẹ̀ nípa wọn jà fún Yorùbá nation, bí ipa wọn nífẹ̀ẹ́ bàbá Bánjí Akíntóyè, bí ipa wọn nífẹ̀ẹ́ bàbá wa Professor Bánjí Akíntóyè àti bàbá wa Dr. Commander Chief Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho. Wọ́n ṣe bẹ́ẹ̀ nípa wọn nífẹ̀ẹ́ wọn. Wọ́n try láti gain attention Chief Sunday Ìgbòho, but wọ́n rí pé Chief Sunday Ìgbòho wọn kàn rí anybody rò. Gbogbo wa tá à ń sọ̀rọ̀ yìí ó lójú àwàta tí a ní relationship pẹ̀lú wọn. Ó lójú àwàta ní nọ́mbà Chief Sunday Ìgbòho lọ́wọ́ tí a lè pè wọ́n kó gbé. Ó lójú àìmọye tó ní nọ́mbà gbọ́dọ̀ pé wọ́n ò lè pè kó gbé. Bóló tiẹ̀ ti fẹ́ rí nọ́mbà yẹn. So máa yìí try láti gain attention. Ìgbà tí máa wá rí pé àwọn èèyàn ò fóun látẹ̀ńṣọ̀n nípa ọ̀rọ̀ bàbá wa Chief Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho Òòṣà. Wọ́n pe máa yìí ní lọ́ọ̀yà Ọláréwájú Ọlálékan, gbogbo wa la mọ̀ tó máa ń pe àwọn ní lọ́ọ̀yà. Kàwọn lọ́ọ̀yà tó máa ń wáṣọ Chief Store yẹn ní Chief Store US. Ìjọba mọ US dáadáa kẹ̀mọ́ nǹkan tí mo mú by Chief Store. Máa yìí ìgbà tó rí pé bàbá wa Chief Sunday Ìgbòho fáwọn látẹ̀ńṣọ̀n, kò sí èébú tí wọ́n bú Chief Sunday Ìgbòho tán, kò sí èébú tí wọ́n bú bàbá wa Professor Bánjí Akíntóyè tán. Bọ́ ṣe ń pè wọ́n lólè, lọ́ pè wọ́n kínní kan, lọ́ pè wọ́n lóríṣiríṣi orúkọ pé kí bàbá yìí tiẹ̀ lè fún àwọn lésì just for once. But ẹ̀yin náà mú bàbá tí a ní. Our father is a highly intelligent father. He's an intelligent man. He will never answer anybody. Either you say good or bad, but I can assure you he sees almost everything. Gbogbo nǹkan everybody wá ṣe lórí social media, pàápàá jùlọ èmi tí mo sọ̀rọ̀ yìí, kò sí program kan tí mo ṣe tí wọ́n kì í wò. Àtàwọn kọ̀ọ̀kan náà tí mo mọ̀ bẹ́ẹ̀ torí pé mo súnmọ́ wọn dáadáa. Lọ́ọ̀yà Ọlálékan ó wá bẹ̀rẹ̀ sí ní work towards ó ń ṣiṣẹ́ against ọmọ Yorùbá. Ó ṣe àwọn nǹkan kan ní ẹnujọ́ mẹ́ta yìí tó jẹ́ kí n gbé ọ̀rọ̀ ẹ̀ wá sórí social media, torí pé máa yìí ó ti ń fara wọn wípé ó láwọn ọpọlọ. Mo máa ń sọ fáwọn èèyàn pé ìjọba pín sọ́nà méjì, gọ́ọ̀mẹ̀ntì pín sọ́nà méjì. Gọ́ọ̀mẹ̀ntì máa ń dìídì yan àwọn pressure group méjì káwọn kọ́ máa wà in support of government,
àwọn kan máa wà against the government. Ìjọba fúnra wọn wọ́n máa ń dìdí gbé àwọn ènìyàn dìde, ó yá ìwọ máa bú wa, ìwọ máa defend wa. Mostly tí nǹkan kan bá ṣẹlẹ̀ lùlù tó bá fẹ́ divert attention àwọn èèyàn kúrò lórí ẹ̀, wọ́n á fi cause distraction. In politics they call it political strategies. It's part of political strategies táwọn politicians máa ń lò. Ẹ wò ẹ bá mi pín program kó lọ viral, mo ti lo ìṣẹ́jú 5 ó kù ìṣẹ́jú 5 tí mo fẹ́ lò as planned. Màá kà àwọn nǹkan kan síta fún wa, mo sì máa play audio, mo sì máa play video yẹn fún wa kí a gbọ́. Lọ́yà Ọlálékan Ọláníwájú attack Obasa because he went to make law that will favour Lagosians and Yorubas. Ẹ̀yin pé Lọ́yà Ọlálékan yìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo kọ́kọ́ rò pé wọ́n wá intelligent ni, mi ò mọ̀ pé máa yìí is nothing but anti-Yorùbá. Yes, ẹgbẹ́ fídíò ìkódọ̀dọ̀ èmi fún ara mi màá try láti lọ paste link fídíò yìí sórí platform wọn because this man is a stupid man, kò kí ń ṣe èèyàn dáadáa. Èmi máa ń ròpò lọ́pọ̀lọ́ lórí ni tẹ́lẹ̀tẹ́lẹ̀ but àtìgbà tó ti bẹ̀rẹ̀ sí ní bú ṣe Sunday Igboho tí mo dẹ̀ gbé àwọn ọ̀rọ̀ tó sọ tó fi bú wọn tí mo gbé yẹ̀wò, mo rí pé ẹ̀tanú lásán ló ń ṣe, ìlara lásán ló ń ṣe. Ó àtàkì Mudashiru Obasa. Though he's a politician, I myself am not a politician and I'm not interested in anything that has to do with Nigerian politics. Ìdí tí mo ṣe ń sọ ilé ni wípé nǹkan tí Obasa ṣe nǹkan tó máa favour àwa ọmọ Yorùbá ni. Man, this stupid man ó wá lọ àtàkì Obasa. Ó ní Obasa ò lẹ́tọ̀ọ́ láti ṣe òfin tó máa favour àwa ọmọ Yorùbá ní Lagos State. Gbogbo olùtẹ́ bá lọ, there are some certain law tó jẹ́ wípé ẹrú gbọ́dọ̀ mọ́ra ẹ̀ lẹ́rú kí wọ́n fà mọ́ra ẹ̀ ní wọ́n fà. Onílé gbọ́dọ̀ mọ̀ pé onílé lòun, kálejò mọ́ pàlejò lòun. Òfin yẹn ni Mudashiru Obasa fẹ́ ṣe láti lè ó fẹ́ ṣe òfin yẹn láti favour àwa ọmọ Yorùbá. Ṣé mọ̀ pé ìgbà kan là àwọn Igbo sọ pé Lagos is no man's land. Ṣé mọ̀ pé tó Igbo jẹ́ Lagos ni tó bá yá wọ́n á kọjá sógùn, tó bá ti gba Èkó wọ́n á kọjá sógùn, látògùn wọ́n á extend ẹ̀ sí Ìbàdàn, from Ìbàdàn wọ́n á extend ẹ̀ sọ́ṣun, láti Ọ̀ṣun wọ́n á extend ẹ̀ sẹ́kìtì, bẹ́ẹ̀ tó bá fi gbàgbó ilẹ̀ Yorùbá tán. Ọlọ́run ti wá ń fọwọ́ tó àwọn olóṣèlú kọ̀ọ̀kan lọ́kàn báyìí láti lè jẹ́ kí wọ́n ṣe law tó máa favour àwa ọmọ Yorùbá. Kí ló fà tá fi ń pariwo pé Yorùbá nation la fẹ́? Ṣèbí tó pé wọ́n fara ní ọmọ Yorùbá ni. Ẹ má sì mí gbọ́, I am Yorùbá nation for life. Bí mo ti ṣe ń sọ̀rọ̀ yìí mi ì support politician kankan but Lọ́yà Ọlálékan jẹ́ kó rí ẹ pé tọ́lọ́wọ́ bá fẹ́ bà tiẹ̀ jẹ́ Amẹ́ríkà ló wà, òun jẹ́ gbádùn bẹ́ẹ̀. Ṣé l'Amẹ́ríkà tí nuisance ẹ wà yẹn ṣé kò sí òfin níbẹ̀? Wọ́n fẹ́ ṣe òfin tó máa favour àwa ọmọ Yorùbá nílẹ̀ wa, ṣé ilẹ̀ Ìgbò ni wọ́n ti fẹ́ ṣe ni? Ó wá ní kí Tinubu wọ̀n nu Obasa pé Obasa ò gbọ́dọ̀ ṣòfin tó máa pay àwa Yorùbá for what? Pé ó fẹ́ dáná kí sílẹ̀. I don't think you are a lawyer. I don't believe you to be a lawyer. Mi ò gbà pé lọ́yà ni ẹ bí o ṣe wà yìí. Torí tó bá yẹ pé lọ́yà ni ẹni wà á mọ̀ pé normal thing lọ ṣẹ̀fẹ̀ bẹ̀rẹ̀ sí ní máa ṣe yẹn. Èèyàn sọ pé àwọn fẹ́ ṣe òfin tó máa protect indigene Lagos State. Òun sọ pé kọ́ máa ṣe kí ni káwọn ọmọ Igbo ṣe. Ṣé ilẹ̀ Igbo ni Èkó ni? Orí ẹ ti dàrú, ọpọlọ ẹ ti lọ. Lọ́yà Ọlálékan attacking Obasa. He said he want to make a law to favour indigenous people of Yorubas. Yes, gbogbo ìlú ló máa wà, all the country all over the world ló máa nírú àwọn òfin bẹ́ẹ̀. Àǹfààní pé ó jẹ́ ọmọ ìlú yìí gbogbo ìlú ló máa ní. Ẹ lọ sílẹ̀ Ìgbò
kò sí Yorùbá tó bíire kó ra ilẹ̀ níbẹ̀ tó bá máa ra lẹ́lẹ̀ Ìgbò ṣóṣeṣe ṣá débi tó máa ní o fẹ́ ra lé Ṣàngó apá bàtà apá jọwọ́jọwọ́ etí ẹ̀ ọlálẹ́ àníṣe gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ ọ̀dàlẹ̀ ọmọ Yorùbá tí ẹ jẹ́ ọ̀tá Yorùbá tẹ jẹ́ ọ̀tá bàbá wa olóyè Chief Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà gbogbo yín ni Ọlọ́run máa tú àṣírí yín síta wọ́n fẹ́ ṣe nǹkan tó máa fẹ́bọ̀ ilẹ̀ Yorùbá ká tó gba Yorùbá nation ó wá àtàkì ẹ̀ pé kò jẹ́ kó ṣe Bọ́básẹ́ ò ní right láti ṣe òfin as the speaker you are a fool kọ́lọ́ máa bá tiẹ̀ jẹ́ ni ó easy níwọ̀n náà máa bọ̀ Nàìjíríà máa bọ̀ ní Nàìjíríà kí wọ́n náà máa gbé Nàìjíríà kó wá rí bó ṣe hard nonsense man. Lawyer Olalekan, what is really your point in attacking Yorùbá land? Lawyer Olalekan, kí ni ìdí tó fi ń ṣebí Olalekan ló kí ló dé táwọn èèyàn kan ya wèrè báyìí òun jẹ́ Ọlárẹ̀wájú Ọlálékan Lakeside ṣẹ́rí a máa need láti bẹ̀rẹ̀ sí ní ṣe DNA ẹ wò àwọn ìṣẹ́rí àwọn bàbá àti ìyá wa ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run tá bá bímọ eléyìí kì í ṣe pé trust àwọn ọmọ wa ẹ jẹ́ ká máa ṣe DNA ó jẹ́ kí tá bá ti gba Yorùbá nation Ọlọ́run máa ṣe a máa bẹ̀rẹ̀ sí ní ẹmọ̀ ní ayé àtijọ́ ó ní àwọn ọ̀nà kan tó máa ń gbà ṣe DNA kò dìgbà tó bá ń fa èdè èèyàn fámìlì tó bá ti wá ókè nísìnyí ní ọ̀dọ̀ tiwa tó bá bímọ ọ sì ṣe dọ̀la tó bá bímọ ó dà mo ṣe fún àwọn ọmọ mi last born mi ni mi ti ṣe fún first born mi mo ṣe fún last born mi yìí nìkan ni mi ti ṣe fún tí mo ṣe bí mi ti ṣe fún ó ní omi kan tá máa ń fún ọmọ yẹn mu tó bá jẹ́ ọmọ wa ni a máa mọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n máa tún gbé ọmọ yẹn òkú máa gbé sínú omi odò máa wú lọ á wù bọ̀ òkú tún nílé kan tó máa tún lọ gbé ọmọ yẹn sí bí òròdílé ó nílé kan tó máa gbé sí tẹ́ pé ejò ńlá òkèjò yẹn máa tóbi gan ó máa ká sílẹ̀ lẹ̀ báyìí á wá fi ẹnu ẹ̀ gbé ọmọ yẹn gbé ọ̀já ọmọ yẹn á gbé sí ikùn ara ẹ̀ kọmọ yẹn lè wà bẹ́ẹ̀ 7 days 9 days oríṣiríṣi orò ló wà nílẹ̀ Yorùbá torí tábà padà sáwọn orò yẹn àwọn ọmọ àlè lọ́wọ́ máa jọba lọ́wọ́ máa wà nípò agbára kẹwọ́ Ọlálékan yìí tó ń tako ilẹ̀ Yorùbá kò sí èbú tí ó bù Chief Sunday Igboho tán this man kò sí èbú tí ó bù Bàbá Akíntóyè tán and you have no contribution in this Yorùbá nation movement irú ẹ̀ sì irú wọn lẹ máa lọ kí irú wọn ló máa wà lọ́gàá bí kí irú wọn ló máa ń jẹ́ ọ̀gá níbi iṣẹ́ kan tó máa fi ogbó ẹnu kọlà báyìí tọmọ Yorùbá dẹ̀ lọ sọ́fíìsì wọn tó máa bá àánú lọ́bẹ̀ tí yẹn bá ń sọ Yorùbá kò ìbò lọ́wọ́ máa fi dáhùn subsect ayé ẹ̀ ti bàjẹ́ ó mọ̀ because you don't speak like a lawyer honestly speaking Ọlálékan 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 you don't speak like a lawyer Williams Olúwatósìn ọmọ Ògúnbíyì aka mass bearer for the bad leaders aka Alogun Maseka I am saying it to your face that I don't believe you to be a lawyer. I don't believe you are a lawyer. I don't see you as a lawyer. Gosh. Lawyer Olalekan talking. Lawyer Olalekan telling Oni of Ife to stop Obasa from making law to favor indigenous people of Yoruba land. Ipò yẹ ò pé Lawyer Olalekan. Tó bá yẹ pé orí ẹ pé ni, ní máa pé Ọ̀jájá Ọba Adéyẹyè the second pé kó wọ́n Obasa pé kó wọ́n Tinubu kí Tinubu wọ́n Obasa pé kò gbọ́dọ̀ ṣe òfin tó máa favor ọmọ Yorùbá. Olórí burúkú làwọn people yìí mẹ́rin ṣebí torí òfin tí ó sílẹ̀ Yorùbá náà ló jẹ́ kí Fúlàní kan máa da màálù lọ sí anywhere just anywhere. There is something called cattle ranching tó bá lọ sáwọn ìlú òyìnbó cattle ranching lọ máa ń ṣe tí màá pè dára kí bá mi gbà bẹ́ẹ̀ ọmọ Yorùbá ni mí kábọ̀ sí mo pè dáadáa cattle ranching
ló máa ń ṣe láwọn bí àbí Indian àwọn ìlú tó bá ní màálù tó ń sin màálù bí àwọn Fúlàní òpònú yìí wọ́n máa ṣe tó yẹ kó máa wà modernize a máa ń wọ online náà tó máa kó àwọn màálù yẹn sínú àwọn orin báyìí tó bá fẹ́ jẹun wọn á jẹun tó bá fẹ́ treat wọn á treat ṣáwọn Fúlàní lè ṣọ́ treat màálù ni tí màálù bá ṣáìsì ó kàn máa kú dànù ni kàkà kọ́ tọ́jọ́ máa sáré lọ dù ni so kátúrásì ṣèbí torí kò sófin ni tófin bá wà Fúlàní kò tó bẹ́ẹ̀ kó fẹ́ da màálù lọ sínú okolóko ó dẹ̀ dá mi lójú pé ohun tó bá mú Èkó tí wọ́n ṣe òfin yẹn gbàm gbogbo ilẹ̀ Yorùbá ló máa tẹ́wọ́ gbà á wá di pé ẹrú amọ̀ra ìlẹ́rú ìwọ̀fà amọ̀ra ìníwọ̀fà tí ó bá ṣe pé ó yẹ òpin ṣórí you are a oh my God you are a disgrace to SAN you are a disgrace to Senior Advocate of Nigeria you are a disgrace to the Nigerian law ó dẹ̀ pé rẹ̀ lọ́yà oh my God tí mo àyìn bá ń tu lórí social media kó máa rò pé èèyàn ti tán ni tí a mọ̀ pé ẹranko lásán ni ẹ́ so ká máa fìyà jẹ ọmọ Yorùbá nǹkan tí wọ́n wá fún nìyẹn nonsense gosh he also attacked Tinubu that he has no right to remove Emefiele without the Senate permission lọ́yà rálẹ̀ kan kí ni problem ẹ̀ náà ṣé wọ́n faṣọ ju ẹlẹ́nu ní kékeré ni must you talk ṣé jùlọ ṣáwọn kan wà tí wọ́n kò lè panu mọ́kọ́ máa wò ní ṣé kò easy fún yàn láti panu mọ́kọ́ máa wò ní wo for the past 2 hours tí mo ti dá dúró kí n tó ṣe program tí mo bẹ́ bá anybody rojọ́ because I don't feel like kò ń ṣe gbogbo ìgbà nìyàn gbọ́dọ̀ máa rojọ́ torí pé máa yóò ní self control ni tó bá yẹ kó ní self control ni kò ní máa sọ gbà wọn rubbish tó ń sọ fọ́ta lé ẹnu Emefiele yóò ti ẹ̀bí mi nínú kọ́ bá ṣe òfin tó máa help lẹ̀ Yorùbá ó mọ̀ pé àwọn olóṣèlú yẹn gan ti ń rí pé Yorùbá nation nìkan ló lè ṣe wọ́n bá wa palẹ̀ mọ́lẹ̀ ní nonsense. Wasiu Ayinde begging Tinubu to leave Chief Sunday Igboho. Wasiu Ayinde we appreciate him pé òun bẹ̀ Tinubu kó fi Chief Sunday Igboho sílẹ̀ but mind you Chief Sunday Igboho bá Tinubu jà o Chief Sunday Igboho àti Tinubu bàbá àtọmọ ni wọ́n sọ pé àwọn ń jà kò dẹ̀ kí ń ṣe ìjọba Tinubu làwa ń bá jà ìjọba Buhari là ń bá jà mind you yes olóyè Sunday Igboho bá Tinubu jà kò síjà láàrin wọn kò tí ìyá bàbá tó máa wálé ni tó bá ń bọ̀ nílé kò sẹ́ni tó máa dá wọn dúró gbégbé òun gbé sóko bàbá ti gbọ́ gbégbé ń gbé sóko ni ó ṣèwò ìṣà so K1 the ultimate I appreciate ẹ ṣe bẹ́yìn tí ẹ sọ̀rọ̀ sókè àìmọye àwọn tó wà nílẹ̀ Yorùbá tó lanú lẹ̀bi ajá ìyá mi ló pa tí wọ́n lè ṣe kíni tí wọ́n ti ẹ̀dá sọ̀rọ̀ wọn débi tó máa bá wọn bẹ̀bẹ̀ we appreciate it but please just have it at the back of your mind that Chief Sunday Igboho ṣe Tinubu kò ṣáà kì í ṣe Buhari nìkan ló kọ́kọ́ rule táàdẹ̀ pè fún Yorùbá nation a pè fún torí pé ó ti ń pa wájú ìyà yẹn dẹ̀ ti pọ̀ jù a dẹ̀ rí wípé kò sí nǹkan tí a lè fi stop ìyà yìí bí kò ṣe wípé ká ṣe kí ni ká pín kó ní kálukú lọ jẹ orúkọ ìyá àti bàbá ẹ̀ a dẹ̀ máa pín ni Tinubu fúnra rẹ̀ gan mọ̀ ká máa padà pín ni original Tinubu ó support Yorùbá nation that is the fact Tinubu is just trying to be technical Tinubu is using diplomacy so wípé gbogbo àwọn Emefiele kiri gbogbo wọn ló ti sọ sí kiri mọ́ ń jẹ́ títí kan IG gbogbo yín ló máa palẹ̀ mọ́ kọ́lọ́wọ́ wá lò láti fi sign Yorùbá nation pẹ̀lú ògbó Ọlọ́run
kò sí pé mi believe o ṣùgbọ́n kò sí kan tọ́lọ́run ò lè ṣe torí pé ẹ̀kọ́ funfun a máa jáde ní kòkò dúdú ńgbà míì torí gbà mí wà tẹ́ máa ṣe ẹ̀kọ́ tí ò ní funfun so nígbà míì. Lawyer Olalekan calling for the release of Nnamdi Kanu not Chief Sunday Igboho. Ibi tẹ́ ti máa mọ̀ pé ọmọ àlè ni Lawyer Olalekan yìí ó ní kó fi Nnamdi Kanu sílẹ̀ pé òun sọ̀rọ̀ nípa Chief Sunday Igboho. Ṣẹ̀dẹ̀ ṣúọ̀ pé yóò bá ní máa yí ṣá. No, we have to ask. Ṣé ṣúọ̀ pé yóò bá ní máa yí ṣá. Lawyer Olalekan yìí kò wà láì ní ìṣọ́pọ̀ ọmọ Yorùbá ni. Kó lè jẹ́ àwọn Igbo, okay, for example, ó ní news kan tó jáde ní àná Wednesday tí Aláròyé online TV gbé kọ́mọbìnrin kan ó lọ bọ́ ìlòmí gbóná ó buyọ̀ sínú ẹ̀ pẹ̀lú kẹ́míkà ó dẹ̀ dà sí wọ́n kan lára gbogbo àwọn ọmọ ẹ̀dẹ̀ bò látòkè délẹ̀ kọ́ wá ní kílé tó ṣe ó ní àbóhùn gbà tóun ṣe ní kíníkan igbá kan wọ́n yẹn ń ta chemist. Aláròyé ló interview ẹ̀ orí YouTube ni mo ti rí ọ́n pé wọ́n yẹn ní Bùsáyọ̀ ìgbà tó máa wádìí ẹ̀ lọ wádìí ẹ̀ bọ̀ ọmọ Anambra ni ó ti pẹ́ sílẹ̀ Yorùbá. So ọ̀pọ̀lọpọ̀ àwọn arábí wọ́n ń change orúkọ wọn sórúkọ Yorùbá láti lè ṣe kíni láti lè jàǹfààní ilẹ̀ Yorùbá torí pọ́ ti gbọ́ Yorùbá. Gbogbo yín la máa ṣe environmental torí ẹ̀ nílé ẹlẹ́pọ̀ yìí torí pé òun náà jẹ́ kan nù wọn tó ń jó orúkọ Yorùbá tó ń sọmọ Yorùbá. Lawyer Olalekan threaten us with 3 years war that the Igbo fought Biafra war. Lawyer Olalekan ní láti máa sọ fún Ọbaṣá pé ṣebí àwa ò mọ ìjà ogun Biafra ni pé táwọn Igbo bá bẹ̀rẹ̀ pẹ̀lú Yorùbá lẹ́kọ̀ọ́ ó máa sú Yorùbá pé Igbo tó jà ogun 3 years which is Biafra war tó succeed. Lawyer Olalekan àníṣe èmi sì máa sọ pé yín yóò pè honestly speaking gbádùn bó tilẹ̀ ń kó mọ ò gbádùn ní àlàáfíà kankan àlàáfíà jìnnà sí yín torí tí ó bá kí ń ṣe bẹ́ẹ̀ ń sọ pé wọn gbọ́dọ̀ ṣe òfin tó máa favour àwọn ọmọ nílùú tó máa favour àwọn ọmọ Yorùbá pé tó bá fi lè ṣe bẹ́ẹ̀ páwọn Igbo máa bẹ̀rẹ̀ ogun ṣẹ́yìn àtàwọn Igbo ẹgbẹ́ yín ti jọ plan ogun ni torí ọ̀rọ̀ tó sọ ẹ wà suspicious and I'm saying this is a security alert kẹ́bá ẹ̀yin bloggers kẹ́bá mi gé àrin fídíò tó ẹ̀kẹ́yìn tẹ́ máa ń gbé fídíò mi dáadáa mi ní kẹ́ máa gbé mi ò worry you can download and repost my video no problem. It's also means of employment to at least tó bá wà monetize tó bá gbé security alert yìí tó bá rìn dáadáa kó níye tí wọ́n náà fi rí dollars so ẹ lè gbé I don't care. Lawyer Olalekan sọ statement kan tí mo fẹ́ kẹ́ dìmú ó ní àwọn Igbo tí Ọbaṣá Múdàṣírù Ọbaṣá speaker tó bá fi lè ṣe òfin tó máa favour àwọn Yorùbá ó ní táwọn Igbo bá bẹ̀rẹ̀ wàhálà ṣé a ti gbàgbé pé àwọn Igbo jà ogun fọ́dún mẹ́ta Biafra tí wọ́n succeed ṣó wípé ó ti ń jọ gàté kò jọ gàté ó ń dọ́gbọ́n jẹ́ ká mọ̀ wípé àwọn tí ń pláàni láti bẹ̀rẹ̀ sí ní bẹ̀rẹ̀ ogun pẹ̀lú ọmọ Yorùbá mo fi Ọlọ́run búra fún ò ní rí dúró ìwọ àtàwọn Igbo tí wọ́n rún ẹ wá ní rí dúró káwọn ń ṣọ̀tá ọmọ Igbo. I love Biafrans, they are our people, but irú yìí ẹ máa ń gbéyàn kọlù wọn sọ fún àwọn tí wọ́n tì ẹ́ pé tẹ bá pé wá ní pé lọ́lẹ̀ Yorùbá ó mọ tó pé Yorùbá ni this man don't know Yorùbá ó mọ Yorùbá Yorùbá ló ní ká bá ní jà ká má fara kan ni Yorùbá ló ní ká rógbà aṣọ kó má kanlẹ̀ ó mọ Yorùbá Yorùbá ń wo Fúlàní torí àwọn olórí wa tó gbàbọ̀dé ni táwọn olórí wa nílẹ̀ Yorùbá tí wọ́n bá gbàbọ̀dé kí ló jẹ́ Fúlàní kò ní dá fún Fúlàní kò ní dá fún Buhari kò ní dá fún Buhari kò ní dá fún Gúnmi kò ní dá fún gbogbo sẹ́ẹ̀tì wọn yẹn kò ní ṣoríire
ọ̀pọ̀lọpọ̀ a máa rò pé torí gbogbo àrò sí bẹ́ẹ̀ ni mọ́ ni mo ṣe ń bu kò ní dáa fún gbogbo yín èmi tí ats Buhari èmi fi gbá sí fún ni Ṣàngó apá bàtà apá jọwọ́jọwọ́ etí ẹ̀ táwọn olórí wa nílẹ̀ Yorùbá tó bá ṣí àwa ọ̀dọ́ sílẹ̀ Fúlàní kẹ̀ ẹ̀ ní gbọ́ Fúlàní mọ́ tí aya fi parẹ́ lẹ̀ Yorùbá are you whining me ẹ jẹ́ kí n kó má dà ó yẹ kó má dà bíi pé ẹjọ́ mi ti pọ̀ jù pé mo attack èèyàn láì ní evidence màá gbé àwọn fídíò kan jáde fún yín sìn ẹ wá rí i pé lóyún Ọlálékan yẹn orí ẹ ò pé ó ní mental problem either kó ní dementia tàbí kó ní bipolar tàbí kó ní agbọ̀nà wèrè àwọn ìkọ́nà ìbàjá ó mà ṣe o ó dẹ̀ dùn mí pé máa yẹn nítorí mo máa ń fi ojú ẹni tó gbọ́n wò dó àtìgbà tó ti bẹ̀rẹ̀ sí ní bú Chief Sunday Igboho ni mo ti mọ̀ pé there is problem something is wrong somewhere with him. ìwà àbáláàrú ẹ̀ Igboho ṣe ní téèyàn fi ń kọ́rọ̀ and the procedure laid down by Central Bank of Nigeria Act is that you must get the permission of the Senate before you can remove. Before you can remove a governor of Central Bank. Kò ṣe bí tí mo lọ rí o. The detention of the arrest and detention of Emefiele is another thing entirely. I'm not bothered about his arrest and detention, but the procedure, how he was removed from office, is what I'm bothered about. Was he removed I'm a lawyer and I will not promote this man is what we call anarchy in Nigeria. If Tinubu is not careful, if he's not careful, his government will be worse than Buhari's government. If he's not careful, okay. And up till now, I have not seen Alhaji Bola Ahmed Tinubu to condemn what Obasa said. Obasa, the Speaker of Lagos State House of Assembly, came out and said they are going to make a law that is contrary to the provision of the 1999 Constitution as amended. Whatever Obasa said is rubbish. Whatever Obasa said is whatever Obasa said is contrary to Section 1 of Section 1 of 1999 Constitution, Section 43, Section 44, Section 39, Section 40. Story. So I still don't understand if Obasa must make a comment. If you don't know what to say, won't you keep quiet? Okay. Obasa, I mean, what did they call the same? Obasa, I don't know his first name. Obasa, I mean, what they call his name. If you don't know what to say, won't you keep quiet? You won't go keep quiet. Must you talk? If you don't know what to say, won't you keep quiet? You are just a speaker of a state house of assembly. So I still don't know how you think that Lagos State House of Assembly can make a law that will override the Constitution. I still don't know where you get you drive your power. That you think that Lagos State can make laws. Lagos State House of Assembly can make laws that will override 1999 Constitution as amended. So Obasa, if you don't know what to say, keep your mouth shut. Stop disgracing we Yorubas. Okay, stop disgracing we Yorubas. You are not a Yoruba man. Keep your mouth shut. And then all of you that are in Lagos, that are holding political offices in Lagos, you are not even from Lagos State. How is that? You are not from Lagos State. You are not. You are not. You are not from Lagos State. All of you that are making laws in Lagos State, you are not. Obasa is even from Ogun State. Bola Ahmed Tinubu is from Osun State. Sanwo-Olu is from Ogun State. Olalekan is from Ogun State. And a lot of them like that. Delalake is from Ekiti State. So all of you that are making laws and are shouting that people should go back to their state in Lagos, you are not even from Lagos State. That's the irony of it. All of you that are making Tinubu is from Ilabiji. So why are you so much engrossed about somebody should go back to his state? So Tinubu, Sanwo-Olu, Obasa, don't back more than you can chew. Don't set the Southwest on fire.
Okay, don't say it. And I'm warning Tinubu's gullible followers. I'm warning all of you, Tinubu's gullible followers. And if anything happens, Tinubu will just enter his private jet and run away. He's a coward. I can say it any day, anytime. Tinubu, as you see, Tinubu is a coward. If anything should happen in Nigeria, Tinubu will hop into his private jet and run away and disappear. Nobody will know his whereabouts. And don't forget that he's a citizen of Guinea-Bissau. He has a diplomatic passport of Guinea-Bissau. That means he can enter anywhere in the world with Guinea-Bissau diplomatic. So all of you that are supporting Tinubu, that are following him and egging him on to make obnoxious law concerning Igbos in Lagos State, you will regret it. Don't go and start what you cannot finish. Yorubas in Lagos State, don't go and start what you cannot finish because of Tinubu's selfish interest. Okay? If Tinubu have common sense, which I know he doesn't have, if Tinubu have, and permit me to use that language, I know he doesn't have common sense. You are the president of Nigeria now. So what else do you want? Won't you be magnanimous in your illegal victory? Won't you be magnanimous in your illegal victory? So you are the president of Nigeria as of today, until the court says otherwise. So what do you want again? You said you want to make a law. Obasa is saying they want to make a law, and that the law will reverse all the titles in Lagos State. Let me tell you, Obasa, you must be a fool, though. And I tell you this. You don't make retroactive laws. You don't make retroactive laws. So you don't make retroactive laws. So Obasa, go and look for the dictionary meaning of what I just said. I know you are not intelligent. You don't make retroactive laws. So what I don't know what you mean, but you are going to reverse titles of landowners in Lagos. So are you telling me that people are don't Tinubu, Obasa, and Sanwo-Olu don't go and put Yoruba into precarious no situation. Yoruba will be in problem. Don't go and start word that you cannot. Mr. Man, what you are saying is quite different from what Mudachi Obasa have said. I am not the lawyer of Mudachi Obasa, and I am not in support of any of them. Kí gbogbo wọn lọ jẹ̀gbẹ́ kò kàn mí. Nǹkan tèmi kọ́ wà after ni pé Mudachi Obasa ó nóun fẹ́ ṣe òfin. Ó náà fẹ́ ṣe òfin tó máa help ọmọ Yorùbá tó wà lẹ́kọ̀ọ́, tó máa favour ọmọ Yorùbá nìkan. Ìwọ wá jáde ó wá translate ẹ̀ sí many things. It's none of our business. Mr. Igbo Olalekan, that is your own problem. What we know that the law is going to stand before we get the Yoruba nation. Enough is enough. Ara ẹ̀yin tẹ́ fojú jọ rẹ̀ tó jẹ́ níbi nìyí rè. Ṣé bó ṣe fi àjẹ àwọn ọmọ Yorùbá ṣé ó dùn mọ́ ẹ nínú ni? Káwá wí táìwò wá ní ìwọ Lálẹ́kan láríwájú. Kọ́lárẹ̀yìn ni ẹ o. Wàláì tàláì tó bá rẹ̀ ni sọ fún ẹ. Ọlárẹ̀yìn ni ẹ. Ṣé o mọ̀ pé bó ṣe ń gbé ẹnu gbèkúgbè sí Sunday Igboho nìyẹn? O fẹ́ tó ṣẹlẹ́yà. Lọ bèrè lọ wá àwọn tó wà wájú ẹ tí wọ́n wò pé àwọn lè yájú sí Májàsọ́lá, wọ́n padà ṣẹlẹ́yà ni. Bàbá yín IG Usman Bàbá Akali lọ́kọ́lọ́bì lọ́wọ́ IG ni kó wà ní gbàgàn báyìí. Gbogbo yín lẹ máa ṣẹlẹ́yà, gbogbo yín tẹ̀ fara ní mẹ̀kúnnù lára. Ẹ wò kí a máa sọ̀rọ̀ jù. Once again, my name is Williams Oluwatosin Omogunbiyi, aka Mass Bearer for the Bad Leaders, aka Alogunmaseka. Ti wo program yìí ní ẹjọ́ ẹ bá mi pín, ẹ bá mi share kó lọ viral, kẹ́ gbìyànjú kẹ́ fún mi ọmọ yín ní super chat, super sticker. Ẹ fún mi wà very important. Ka àwọn nǹkan tá fi ń gbéra nìyẹn, tá fi ń ra data, tí a fi ń ṣoríṣiríṣi nǹkan tó ń jẹ́ ká lè máa jáde. More than 1.5 million ni mo ná every month. A máa jẹun, a máa mu, a máa sanwó-ilé, a máa ṣe everything. So ẹ jọ̀ọ́, mo fi Ọlọ́run bẹ̀ gbogbo wa nítorí Ọlọ́run. Ẹ jọ̀ọ́, ẹ fún wa ní super chat. Ẹ̀yin tẹ́ bá dẹ̀ wò pé fún wa ní super chat, tẹ́ fẹ́ support me directly. Ẹ jọ̀ọ́, ẹ mọ̀ house awareness tá à ń ṣe òdúró. Iṣẹ́ ń lọ every blessed day. Ẹ support me personally. So 021 41 68
704 021 41 68704 GT Bank Williams Olúwatósìn Zanu kọ́tẹ́márí bẹ́ẹ̀ni once again 021 41 68704 ẹ dẹ̀ lè pè wá sórí 081 76 03 4216 once again 081 76 03 4216. ṣe Yorùbá rẹ̀ sọ̀rọ̀ yìí padà sẹ́yìn o olúwe owó bàbá dámì yóò ṣá yóò ṣá ẹkùn ọkọ Fúlàní lọ́wọ́ ṣá mú ẹgbẹ́ wúrẹ́ so alágùntàn mọ́gùntàn so ojúlẹ̀kùn rà o ìmúlẹ̀kùn lé sọ̀nà nation bàbá lóníkẹ́ má sọ̀rọ̀ jù àwa ni ìràwọ̀ Olúwa o àti wá ìrìn ọba torí Olúwa òun ní èké omi òsì bàtà nílé èké odò àti pé ṣe mọ̀ pé ọgọ́rùn-ún ọdún làjọ̀dá láàrin ilẹ̀ Yorùbá pẹ̀lú ilẹ̀ aláwọ̀ funfun ó sì ti pé nìyẹn Yorùbá ò ṣẹ̀rú mọ́ a ò ṣẹ̀rú mọ́ ànàmọ́ ń bẹ yẹ̀ o Ìgbòho ó ṣá o Ìgbòho ló ṣá ló ṣá o tí bá níta ló ṣá Ìgbòho ló ṣá o owó bàbá Dámì Ìgbòho ó ṣá o Masperial Entertainment and TV bàbá lẹ́gbà ṣe bẹ́yìn lẹ ní ká máa lọ pé gbòròdì nílẹ̀ díẹ̀ tó kó ìmọ̀bọ̀ kò sí kọ̀ọ̀kan àti lọ àti bọ̀ ẹni bá ní ká máa ṣe dé la ò ní bá ní àwa lọ́mọ ìràwọ̀ Oòduà o àwa lọ́mọ ìràwọ̀ Oòduà o nílé bàbá Ẹ̀gbá nínú Ẹ̀gbá nínú Abẹ́òkúta làmì ṣètì Sunday àwa làwọn Sunday Ìgbòho èèyàn máa gbẹ̀yà kò dìgbà tó bá sọ ọmọ ọmọ aláyùbá. ewúrẹ́ mewúrẹ́ so ojúlẹ̀kùn rẹ̀ o ìmúlẹ̀kùn lé èèyàn jàgọ̀jàgọ̀ tó ṣàmójútó ètò ọ̀rọ̀ Sunday Adéyẹmọ Ìgbòho ṣá bí Pòfẹ́sọ̀ Bánjí Akíntóyè bàbá kẹ́pẹ́ Pòfẹ́sọ̀ Bánjí Akíntóyè àní kẹ́pẹ́ èèyàn yèyé ojú máa dé yèyé kúkú màmá lẹ́jẹ̀ ẹyẹ onígorí ìtẹ́ kó ṣàìsàn láyé ìbà ẹ bàbá Ẹ̀gbá èèyàn aláyùbá ìmùlẹ̀ Sunday mo kí ẹ máa ń bẹ̀rẹ̀ freedom fighter na you be our own page mo kí ẹ sáfẹ́lẹ́ ìbàrẹ̀ ọ̀kú ṣe mi o pẹ̀lú gbogbo àwọn mẹ́ǹbà nínú ìràwọ̀ Oòduà mẹ́wúrẹ́ sòye alágùntàn mágùntàn so ojúlẹ̀kùn rẹ̀ o ìrùlẹ̀kùn lé ẹ ṣe àdúpẹ́ ẹ jọ̀ọ́ fún ẹ̀yin ọ̀dọ́ tí ẹ ti wò pé kílẹ̀ lè ṣe láti lè máa fi survive tẹ́ mọ̀ pé ẹ fẹ́ bólóṣèlú ṣiṣẹ́ ẹ fẹ́ jalè kẹ́ ẹ fẹ́ ṣe yahoo kẹ́ ẹ fẹ́ ṣoògùn owó kẹ́ ẹ fẹ́ hùwà ìdọ̀tí láti lè máa survive fún níwọ̀nba tèmi náà níyì màá pè síta fún yín kẹ́ ẹ kọ fóònù nọ́mbà máa yìí ẹni tẹ́ bá pè wọ́n kẹ́ ṣàlàyé problem yìí fún wọn wọ́n á kọ́ yín bó ṣe ń ṣe online marketing orúkọ wọn ni Crystal Solution Network kẹ́gbẹ́ wọn sórí 09075076251 once again 09075076251 bàbá wa kan náà tún wà nínú Olúwa ìwọ tó bá mọ̀ pé ó ní spiritual problem tó nídìí pé kán gbàdúrà fún ẹ kí ogun ayé ẹ lè ṣẹ pé bàbá wa Táíwò Ṣólẹ́yẹ pé wọ́n sórí 07025475427 once again 07025475427 bàbá wa yìí Ọlọ́run ta àwọn aṣọ oríṣiríṣi iṣẹ́ táwa fún ẹ̀rọ wa lè jẹ́rìí sí pé pàtí ráwọn tó testify ìwọ náà lágbára Ọlọ́run wà gbégbá ọpẹ́ ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ bá mi pín ètò ìkólọ viral torí pé it has a lot of educating content
ta ní láti jẹ́ káwọn èèyàn wá gbọ́ wọ́n ṣègé ẹ má tẹ̀lé onítìrì o àwọn tó tẹ̀lé onítìrì ṣì wà lọ́gbà ẹ̀wọ̀n báyìí tí wọ́n ti bọ̀ ń bẹ́ẹ̀ o mo bẹ̀ yẹn nífẹ̀ẹ́ wọn ló gbá o. God bless you all. I love you all.